ẹ̀yin dẹ̀dẹ̀rìn àwọn ọ̀dẹ̀ wọ́n lè láwọn fẹ́ gba lọ́ọ̀yà fún ta ni ẹ jẹ́ fi ilẹ̀ kó jẹ breakfast ẹ̀ nìyẹn tèmi náà bá ṣàṣejù máa jẹ breakfast ni tí n bá ti lè ṣe sọ́ọ̀rì. torí gbogbo àwọn ọmọ odó gbogbo àwọn ọmọ Dorcas gbogbo wọn ṣàn ṣe ha lánàá nígbà wọn bẹ̀rẹ̀ sí rí update mi ṣé mo ti ń sọ tipẹ́tipẹ́ mo ti ń kìlọ̀ fún gbogbo ẹ̀yin blogger kà tí ẹ̀ ń kọ́ àwọn ọmọ kéékèèké tí wọ́n ń bọ̀ lẹ́yìn tí gbogbo wọn ń lo Facebook tẹ́ ń kọ́ wọn níkọ̀kúkọ̀ lórí afẹ́fẹ́ àbí ẹ mọ iye ọdún tí mo ti ń pariwo lé Esabod lórí wípé kó bí a good role model ìyá wa ni òun làwọn ọmọ yẹn ń wò kó fi nǹkan gidi kó fi kọ́ wọn yàtọ̀ sí fúrákàsì èpè nǹkan ẹ mọ ọdún tí mo ti pariwo tí mo ti ṣe wáàsí ìyé ewé tí mo ti ṣe wáàsí tiẹ̀ kọjá gbogbo ìgbà tí mo ń ṣe wáàsí rẹ̀ ni mo ń ṣe wáàsí Dorcas gbogbo ẹ̀yin jàǹkànjàǹkàn kọndùkọndù nínú iṣẹ́ ibi lórí Facebook gbogbo àwọn blackmailer yẹn ni mo ń ṣe wáàsí wọn ìṣọ̀rọ̀ ọdún 5 kì í ṣe 6 kì í ṣe 7 tí mo ti ń pariwo wọn pé ṣégé ìyàtẹ́ mo mú wá fún gbogbo ẹ̀yin ìkà yìí wọlé agbọ́n mo sọ fún yín kò síbi táwa ò lẹ́nu dé tó fi dábùjá àfi tá a bá kàn tí mo bá kàn lẹ̀ tí mo bá kàn ń wo gbogbo yín ẹ rí ẹ bá fẹ́ kí n sọ bí ìrìn àjò wọn ṣe jẹ́ láti ìjẹta yẹn látẹlẹ́rẹ̀ police station wọ́n fi múùfù wọn lọ sí police force headquarter annex ní inspector general police office ní monitoring ní Kansalem gbogbo ẹ̀ ni màá máa ṣàlàyé táwọn Lizzy bá ń wo fídíò mi báyìí tán bá ń gbọ́ yóò mọ̀ yà wọ́n lẹ́nu ni pé bó mo ṣe mọ̀ àbí ṣé wọ́n jẹ́wọ́ bí tí wọ́n kó wọn lọ ni. torí bẹ́ẹ̀ ń ta àtúngbọ́ lẹ́nu ségèrè o àwọn yẹn wọn ò sì mọ pápá àgbàlagbà kan ni wọn ò bu ni débi pé ní àlùbáríkà ara onítọ̀hún sì sá lọ. ibi nàìjà ibi tá a ti máa mú àwọn ìròyìn wá fún yín lọ́lọ́kan òjọ̀kan gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà àti ilẹ̀ Yorùbá tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé ẹ bá wa subscribe kẹ́ ẹ like follow kẹ́ ẹ sì share fídíò yìí ẹ tẹ bọ́tìn tó dàbí aago kẹ́ ẹ lè mọ̀ tí a bá ti gbé fídíò tuntun jáde èyí tá a tún mú wá fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ẹ máa bá wa ká lọ. ẹ rí ọ̀rọ̀ Dorcas èyí tí Ṣégè sọ yìí ó lóun pé Naija ní ẹlẹ́rẹ̀ lọ́dọ̀ wọn nígbàrà tí nǹkan yẹn ṣẹlẹ̀ ó ní wọ́n ní kán gbé wọn kúò ńbẹ̀ wọ́n bá ọ̀rẹ́ wọn sọ̀rọ̀ níbẹ̀ lẹ́yìn ìbá ọ̀rẹ́ sọ̀rọ̀ ibo náà wàá gbé wọn lọ wọ́n sọbẹ̀ fún wọn wọ́n pè ńbẹ̀ náà wọ́n ní rárá o wọ́n ń kó wọn lọ kóòtù ńgbà lẹ̀ mọ́ kí ló dé ó le tó yẹn ni wọ́n ló le o torí according to bí Ṣégè sì ṣe sọ yìí ó ní wọ́n ní above from president kankan kọ́ wọ́n wá lè rí o wọ́n lè rí kinní ẹ̀ torí íńtánẹ́ẹ̀tì gbé gan àwọn èèyàn gbé kásẹ̀tì náà sì tún rìn so ọ́díò tún rìn àwọn èèyàn gbé o wọ́n gbé tán bá tiẹ̀ wá nírú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ọ̀gá ń tí wọ́n sọ ṣẹ́rí tó máa mú kéèsì le but èmi ò lérò pé president wa orí o mi ò lérò tán bá ní president àwọn kọmíṣánná Àbújá rí mi ní nírọ́ ni why ariwo ọlọ́pàá o ìbọn o nǹkan yẹn ó máa fà á tán dẹ̀ tún lọ tán tún padà kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ dálẹ̀ ibi problem ti ṣẹlẹ̀ gan-an tó bá jẹ́ ìjà two fighting ni àwọn èèyàn ò ní dá sí i and the way bó ṣe pé woman yẹn ipe political tọ́ọ̀gì kí ló dé
tó fi máa léèyàn political talk a kàn wá kí ẹni ṣe mọ̀ ohun tó lò yẹn tíbọn sí wà ń ta ìyẹn jáde tán ní kí ló wá ṣe bí kò tún mẹni tí ń fà á bọ̀ tó ráwọn ọlọ́pàá àtìbọn AK-47 ìgbà yẹn ni wọ́n ṣe ó gbà tó wá rí i pé ìyẹn sọ pé kí ló wá ṣe òun ò mẹ́rí jọ mọ́ra lójú face to face tiẹ̀ ti mọ́ra lójú face to face rí one ó pé wípé òun bọ̀ ó sọ̀rọ̀ ó sọ nǹkan kan ó dẹ̀ sọ fún pé ó sọ fáwọn ọlọ́pàá tán gbé yín lọ pé ìjà ló fẹ́ lọ jà àkóbá tó tún ṣe fáwọn yẹn nìyẹn táwọn yẹn náà ò bá wá tún gọ̀ wọn ò ní kó padà kẹjọ tún padà àní gbogbo ìgbà tí ọba ńlá fi jáde yẹn pé kí ló wá ṣe ní ọ̀dọ̀ mi nǹkan yìí kí ọba ńlá tó jáde tí ọlọ́pàá tó jọ jáde nínú mọ́tò pẹ̀lú Dorcas tó bá yẹ pé Dorcas ohun tó bá ó gbà tó gbọ́ ohun tí Dorcas lò ipe agbọ́ pé political talk nìyẹn ẹ jáde àwa bá yín ṣeré eré kí ló wá bá wọn ṣe eré ìbọn eré ọwọ́ so òun náà ẹni tó sì sìn ọ lọ òpònú tí ò wọṣọ òpònú ni wọ́n ti ṣiṣẹ́ ṣe wọ́n sì ṣiṣẹ́ gbà bẹ́ẹ̀ ni orúkọ rẹ̀ ò wà recommended nínú kínní fún àṣẹ pé tó o lè lo ọlọ́pàá o kò sí proof o lè lo ọlọ́pàá ntẹ́ bá ń ṣe ní orí nẹ́ẹ̀tì kò kẹ́nìbọ́dì ẹlẹ́ẹ̀mọ president ibú ẹ̀mọ commissioner of police ibú ẹ̀mọ ASP ibú ẹ̀mọ sergeant ibú so èyí tẹ́ ẹ bú tó yọ yín lọ́wọ́ nù ó sì kú dàgẹ́ni dọ́rọ́ iye ewé kíní tó dàbí àpò làájì o ó ti kọ́kọ́ sọ̀rọ̀ tó fún ẹ lẹ́bi ẹ̀ ó wá di lálẹ́ ń sọ̀sọkúsọ Tinubu yẹn kí ló kan Tinubu nínú pé Tinubu yẹn mo béèrè lọ́wọ́ ẹ̀ ẹ̀yin náà lẹ ní Nàìjíríà ò dáa ẹ̀yin náà lẹ sọ àwọn ọlọ́pàá constable ẹ̀ sọ wọ́n di oníjẹkújẹ nílùú ẹ̀yin náà ni ẹ̀yin náà lẹ sọ wọ́n lẹ́nu nínú àwọn celebrity tẹ́jọ́ ń blọ́ọ̀gì tẹ́ ẹni tán bá bí commissioner dá tán bá bí IG dá ọ̀rọ̀ tó bá jáde tí àwọn ò bá kán bá wọn ṣe ní bákan ẹ̀yin ní ta ni wọ́n gbọ́dọ̀ wọnú ẹ̀ wọ́n máa wọnú ẹ̀ torí kẹ́ tó jáde ẹ̀yin blọ́gà Dorcas kẹ́ tó lè fẹ́ gbìjà rẹ̀ kẹ́ lè bá mọ̀ pé Dorcas ó ti fìdí káta ó ti dóko dáràn o ó ti dóko délé dánímọ́ ó yàn lè nílé sòǹdókò so Dorcas yà á mọ̀ yan gúgúrú rẹ̀ nù mọ̀ yan béèyàn kan fẹnu sírú ẹ̀ bí ìgbà tá a bá lábòsí ni yes mo ti ṣẹ̀wọ̀n rí kò jọ kí n lọ ẹ̀wọ̀n àtìgbà Tinubu yìí yàtọ̀ ẹ má jẹ́ tàn yín torí ẹ ti sọ Nàìjíríà lẹ́nu jù ẹ̀wọ̀n èyí yàtọ̀ kọ́lọ́ mọ́jì orẹ́wọ̀n he ni gbogbo bí n ṣe sọ̀rọ̀ gan ọkàn mi ò gbé pa àti gbọ́ bọ́tà gbọ́dọ̀ fi ohùn bá wí ẹ̀yin tẹ́ ẹ bá jábí amọ̀ gidi tọmọ yín ò bá gbọ́ràn sí yín lẹ́nu ẹ tí ìta kọ́ lọ́gbọ́n níta Dorcas àjẹ́ rẹ̀ àjẹ́ káfí bàyàn lórúkọ jẹ́ ni èèyàn tí ó mọ gbà ọ́ lẹ̀ tí ó sì mọ bọ̀ ọ́ jẹ́ òun gbà mí òun ṣe mí lé Esabod òun àti Dorcas torí owó
ẹnìkan kan ò sì lè múnú ohun wọn kan tó ń kán káwọn náà fi wá owó irọ́. ẹ̀yin tán bá gbé péèjì yín wálẹ̀ nítorí pé ẹ lo ohun wọn, ẹ gbà fọ́lọ́run ẹ mọ̀rú àkóbá tó lè ṣe fún yín o. ǹjẹ́ gbọ́ ìwọ̀nba tọ́lọ́run bá fún yín ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ẹ má jẹ́ kán kẹ́ ẹ lo péèjì yín fún ohun wọn yẹn kó wá di wàhálà. ẹ mọ̀ tọ́lọ́ ẹ fi péèjì rẹ̀ lẹ́ẹ̀lẹ̀ kàkà tí ó bá máa gbé yín ní péèjì wálẹ̀. àwọn yíbò wọ́n ń lo ohun ẹnìkan, èèyàn 4 ń lò 5 ń lò, oníkálukú dẹ̀ ń rí tiẹ̀. fọlọ́wàsì oníkálukú ń wò ó bí ẹni pàtẹ ní ọjà Òyìngbò ni kò mọ̀ bẹ́ẹ̀ nìkan ò náà. Esabod wá sọ di ọjà àlùkìyámọ̀ tó lẹ́nìkan kan ò gbọ́dọ̀ gbé kọ́píráìtì ní kílẹ̀ ń kọ́pì orí ibú tẹ́ ń sọ yẹn, ọ̀rọ̀ kọ́rọ̀ tẹ́ ń sọ ìní kọ́píráìtì. kíní jẹ́ kọ́píráìtì? ṣé báwa yìí ń sọ̀rọ̀ wọ́n ń gbé sórí kíní, àwọn èèyàn dẹ̀ ń wò wọ́n bá ń tán ní wò. táwa yìí náà bá fẹ́ ṣe tiwa àá sì tún dá ìbáàsì ohun wọn mọ̀ bá wa pín síbẹ̀ ló bá tán. Esabod èèyàn ò lè jọlá lára ẹ, èèyàn ò lè jọlá nǹkan kan lára ẹ lẹ́yìn kó o ní ń gba 100 bó bá di lọ́la kó yàkàyàkàyà láyà wọn pé ẹ lọ ṣiṣẹ́ orí yín burú Nàìjíríà báyìí kíní kan báyìí. olòṣì orí jọ̀gùnà bí odòdó ń kú à òun gbà mí ò ń ṣe mí títí Esabod ó fi tàn yín tí wọ́n kó gbogbo yín sẹ́wọ̀n ni. Esabod àbí yèwé kan ẹ̀yin dẹ̀dẹ̀rìn àwọn ọ̀dẹ̀ wọ́n lè láwọn fẹ́ gba lọ́ọ̀yà fún ta ni? ẹ jẹ́ fi ilẹ̀ kó jẹ breakfast ẹ̀ nìyẹn. tèmi náà bá ṣàṣejù máa jẹ breakfast ni, tí n bá ti lè ṣe sọ́ọ̀rì máa jẹ breakfast. ẹ gbà bẹ́ẹ̀ sọ́ọ̀rì a máa tún nǹkan ṣe láyé, I'm sorry a máa tún nǹkan ṣe láyé. tàbí kí n gbá ẹsẹ̀ kí n máa bẹ̀ 9 mẹ́wàá ìwà ní tún bóde kí n tún máa gbé èbú kí ni mo fẹ́ kọ̀rẹ́ẹ̀tì ara mi kó máa lérí. wàláì wàá jẹ breakfast tó dáa. torí bẹ́ẹ̀ ń ta àtúngbọ́ lẹ́nu ségèrè o, torí ségè ní kódà ọ̀rọ̀ tóun ń sọ yìí kan béèrè lọ́wọ́ ọba ńlá. lóòótọ́ èmi tiẹ̀ ti búlọ́ọ̀kì ẹ̀ ná. péèjì kan tí wọ́n ń pè ní àpò abákọ́ná pè ní ń ló gbé jáde báyìí. so àfi kó ṣọ́ra o, àfi kó ṣọ́ra ṣe torí tí wọ́n bá kó gbogbo tó ti ṣe wọ́n bá kó jáde ọ̀rọ̀ Dorcas lọ ẹ̀wọ̀n o. bẹ́ẹ̀ ni tàbí kí wọ́n á tún fi ti yewé náà kún. yewé ò sì ní tẹ̀ta, òun náà ti sọ. ìsì ń tàn yín ni o, tí ń lò ti ní kí POS kó bá òun ta lé tóun ṣe òun ò lọ Nàìjíríà mọ́, irọ́ ni. ó ń fẹ́ bíi kí Dorcas ó tún ta lé rẹ̀ yẹn ni kó mọ̀ lọ. ànínú rẹ̀ yìí dùn sí nǹkan kan. èmi ò mẹ̀yìn tẹ́ ẹ mọ́ ọbẹ̀ tẹ́ ẹ mọ́ ní ààyìn ìbálágbá ẹ bàjá yánmọ́yánmọ́ kó kúrò nínú ìgbésí ayé yín. kò sọmọlúàbí lára Esabod, gbogbo ẹnu ni mo fi sọ. òun náà mọ ànábìdè káfíìrì lèmi pẹ̀lú ẹ̀, kì í sọ̀rọ̀ ẹ̀ mi kì í sì sọ̀tá mi. wàláì torí ó wà so arrogant woman, old woman cargo, arrogant old woman cargo ní ìyèwé ìyẹn aláṣàbí tí Esabod rìn. Esabod sórí orúkọ rẹ tí gbogbo ayé mọ̀ ọ́ sí òun á tún ń sá fún un. o ò lè lọ lò ó níbi tó dáa, o ò lè lò ó níta gbangba àfi nínú ìpamọ́. olóko ní kọ̀rọ̀
aláwòde population rẹ̀ àbí bó lẹ̀ ṣe pé kéyìn ó mọ̀ sáyọ̀ aláwòde 1 million bloggers rẹ̀ ó tiẹ̀ tó kó mọ̀ fẹ́ fún goddess ń bọ̀ ló ń goddess sí olòṣì olóhùn tó ń rí náà òun ń woṣẹ́ ọ̀dẹ̀ kò woṣẹ́ ara rẹ̀ ń wo tẹlòmíì òpùrọ̀ burúkú òpùrọ̀ jòkú lọ òpùrọ̀ jòkú lọ nonsense ó tewé kò gbé ó tara rẹ̀ ń tọ́kì kò gbé ó reyín sẹ́nu dánwò ó sọyàn dánwò irun orí rẹ̀ wọ́n plant ẹ̀ sí ni ó tiẹ̀ wá tà ó tà mọ́ ó ti kùtà bọ́gẹ́ orí irú wọ̀ yìí tánà fẹ́ fi ṣoògùn owó wà láì wọn ò ní rí kọ́bọ̀ wọ́n kùtà gbẹ̀yìn wọ́n tún tó sì gbẹ̀yìn ni ìwọ náà sì ti mọ̀ Esabod ẹ̀yin yòókù ẹ̀ fi ṣàríkọ́gbọ́n tọ́lọ́n bá yọ Dorcas nínú eléyìí òun gan yóò wá túnra mú tó bá fẹ́ gbé Nàìjíríà kó fèsì tó dálẹ̀ o kó náà kí sísítẹ́ẹ̀mù yẹn ó bá a látàn bá ń bú Nàìjíríà kò ní fẹnu sí i toró náà purọ́ jò kété lọ ìyàgbó nǹkan ó ń try níbi ká fìyàn ṣe yẹ̀yẹ́ ká fìyàn ká bayé èèyàn jẹ́ pẹ̀lú ẹnu àwọn yẹn wọn ò sì mọ ipá àgbàlagbà kan ni wọn ò bu ni débi pé ní àlùbáríkà ara onítọ̀hún ó sì sá lọ Dorcas ọmọ Adébísí Dorcas Adéyínká tó o bá dé ṣe ni o wá stay show fún mi o èyí tí máa sọ sínú ìgbésí ayé rẹ ò ní bọ́ ń bẹ̀ sáàtì padà wá kó o wá ṣe show fún mi èmi ò fara mọ́ gbogbo tó o bá sọ sí mi o kódà kó má jẹ́ Nàìjíríà ló lọ kó within London yẹn tí n bá ti sọ pé ó pàdé onítìẹ ó sì pàdé rẹ̀ ọlọ́ọ̀ pọ̀tì dídé tó o bá dé ṣàgbéjẹ́ mọ́wọ́ kó o sì lọ bá ìyá rẹ̀ kó o kúnlẹ̀ bó bá jóun ló bá ṣẹ̀ ni àtọkọ ìyá rẹ̀ tó o ló fẹ́ bọ́ ọ sùn lọ gba àforíjìn torí àfín lọkọ ìyá rẹ̀ o sì ti ṣe àfín wọ́n sì ń ṣe àfín wọ́n ń ṣe bọ̀m̀bínò táàfin bá fẹ̀yìn rẹ̀ ṣépè fún ọ tó bá fáwọn rẹ̀ ṣe tó bá tiẹ̀ tún fi ojú yẹn tó bá fi ṣépè fún ọ fún nǹkan tó dìlé bàbá yẹn lórí àti bọ́m̀bẹ̀ yóò dògùn Dorcas àti bọ́m̀bẹ̀ yóò dògùn torí ó ti ṣe bàbá rẹ̀ tó fi lọ sun ilé tíjọba máa wu àwọn ọmọ àwọn ìjọba ló wù ẹ́ nbi tó arrogant láti inú oyún láti inú Adébísí ló ti wà arrogant ló ti yọ ọmọ ẹ̀sìn wọ́n gbé ọ kúrò nílé alámọ̀là tó ń gbowó oṣooṣù lórí rẹ̀ ìyá rẹ̀ sì gbé ọ wá sílùú èbó wá tìgbà tó wá o kàwé o dúró gba sàfíkẹ́ẹ̀tì ò ń dókó kiri wọ́n sá fún ọ Gambia sá fún ọ Abẹ́òkúta sá fún ọ Ìjẹ̀bú sá fún ọ kí wàá lòun aká òun á lọ ọ̀dọ̀ àlùjọ sí ọ njó mèpè tí ń bẹ lórí àlùjọ ìyẹn léyàwó rẹ̀ jìnnà ìwọ sì ní rárá kò ní gbàyàwó ẹ̀ padà mọ́ ìwọ ọmọ tí tó ń borí làlùjọ ló mọ̀ taari síta tọmọtọmọ ó wá fèsì wọ fìrìndì ọ̀kín ó lè gbólè máa lè 419 kàtá ó dàbí kúrẹ̀tẹ́ndí kò yàtọ̀ sílé tìró Dorcas tó bá ti dé ni o bú Iya Cassette o tó bá ti dé ni o bú mi ó ti mọ́ mi lá fídíò tó fi bú mi wà ńlẹ̀ torí ó mọ̀ jẹ́ títí láéláé lọ́wọ́ mi. Drop your comment, remember to like, share and follow us. Thanks for watching.